Olúwakẹ́mi Tèmítáyọ̀ Ọbájùwọ́n lọ ilẹ̀ òní mọ́ bá ọ lókè èèpẹ̀ adániwáyé ò jẹ́ kó o ti filẹ̀ ṣaṣọ bora ọmọ aráyé ò gbé ọgbìn bí ìlàgbẹ̀ kí wọ́n máa ṣe posthumous birthday fún ọ ògo ni fọlọ́run lókè ọ̀run tó dá ọ sí tọmọtọkọ tẹbí tará gbogbo aya Olúgbénga Akínwálé Ọbájùwọ́n lọ pẹ̀lú àròjinlẹ̀ tó gbọ̀ngbọ́n ọpẹ́ òkájú oore tó lúṣe àpẹẹrẹ rere láwùjọ obìnrin ńlọlúwakẹ́mi Tèmítáyọ̀ Ọbájùwọ́n lọ jẹ́ irúfẹ́ ẹwà tó lúwà fún òwọ́pọ̀ ó tún wá fún níwà tó sọ ọ́ dààyò fọ́kọ àti gbogbo àwọn tó súnmọ́ ọlọ́jọ́ òbí ó kú ọdún òní fèyí ṣòpin lọ́lá olúwa ọba Mr and Mrs Olúbùnmi Àjàyí àtàwọn ọmọ wọn lọ́jọ́ ayẹyẹ lọ́jọ́ tá a bí yín sáyé wọ́n lákòókò ọjọ́ ìbí ló yẹ káfẹ̀mí ìmoore hàn sóníṣẹ́ rere adùn bá rìn adùn bá wáyé olùrànlọ́wọ́ lásìkò ìrànlọ́wọ́ áńgẹ́lì tọ́lọ́wọ́n bá mi yọ̀ǹda sínú ayé láwọ̀ ènìyàn kó mọ̀ ṣọmọ aráyé lóore Olúwakẹ́mi Tèmítáyọ̀ Ọbájùwọ́n lọ a woman of virtue industrious and intelligent wọ́n lẹ́bùn ńlá ló jẹ́ fún mọ̀lẹ́bí ẹ̀bùn ńlá tún ni ọ́ nílé ọkọ ọmọ wọn láyégúnlẹ̀ Èkìtì aya wọn nílùú Ọ̀yọ́ Aláàfin òjòpá ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà mọ́mì ti wá tọ́pẹ́ mọ́mì ọba ló ní mí ìyá Ọbásanjọ́ ìyá ọba fìfẹ́ hàn mí mọ̀mísí Ọbáfẹ́mi ó ti ṣe yìí kórí ó jẹ́ kó o lè ṣe púpọ̀ lókè èèpẹ̀ ọmọ pa Samuel Olúfẹ́mi àti Beatrice Ọláyínká Fọlárànmí mọ́ lè gbàgbé lọ́jọ́ tó o wáyé fẹ́ bí ìdùnnú àtayọ̀ ni fáwọn òbí tó bí ọlọ́mọ ó ti ń dára fún ọ kò ní bàjẹ́ ó ti gòkè lọ́la adániwáyé ò ní wálẹ̀ Mr and Mrs Olúbùnmi Àjàyí wọ́n ní báwọn kí ọ délédélé wọ́n ló ṣe iyebíye púpọ̀ lọ́wọ́ àwọn wọ́n láì rówó fi ṣayé ò ní kàn ọ́ láéláé ò ní fòṣì lògbà lókè èèpẹ̀ ọmọ elébí ṣùlú ọmọ àgbòògbò ọmọ ọ̀dára bí ìlẹ̀kẹ̀ ọní amẹ̀gẹ̀rẹ́pọ̀ lẹ́bẹ̀ ọbọ̀mọ bí oníbọ́wú ọmọkùnrin kan ọmọkùnrin bẹ̀ yókò lọ́jọ́ ọ̀nà ṣòro ọmọ eléri jogún ẹ̀rín ọmọ ọ̀dára bí ìlẹ̀kẹ̀ oríkì ẹ̀yìn ni ọmọ aṣíyín ẹnu kẹgbẹ̀rin ọ̀nìyàn rìnà ọmọ aṣíyín ẹrun kílẹ̀ mọ́lẹ̀ kedede abẹ́yín funfun kinnikini bí lékelèké ni wọ́n nílé bàbá tá a gbé bí ọlọ́mọ ọmọ kẹ́pọ̀n róró égé mi jẹpo ọmọ sùn hàn òwẹ̀ mọ̀líwẹ̀ wíwẹ̀ hàn àwẹ̀yìn ẹrun wíwẹ̀ hàn àwẹ̀rìn kàṣà ọ̀sẹ̀ wíwẹ̀ hàn àwẹ̀ bùrọ̀ inú gbòkè mẹ́kì pípa renireni ẹ̀yin lọmọ wá ọlọ́mọ wá àjíjẹran èṣì ọmọ wá ìjólókò ẹ̀mọ́ ìjà àmọ̀tẹ́kùn àkúkú ìjẹran bìfẹ́bìfẹ́ kẹ́ nínú ìgbẹ́ ejò kọrin kété lọ́pàbọ̀ àánú kànrin lọmọ wá gbẹ̀dọ̀ kẹ́ẹ̀kẹ́ ọmọ onígàngán wà bàbá yóò àfọ̀hún kẹ̀kẹ́ rírì ọmọ onígàngán wà bàbá yóò àfọ̀hún rojorojo láòfin Olúwakẹ́mi Tèmítáyọ̀ béèyàn kan bá fọmọ wọ́mọ onítọ̀hún kan lu tiẹ̀ pa ni irú kì í yinra ẹ̀ lọ́bẹ̀ ìròyìn ò tá fojú bà fẹ́ni tí ò mọ Olúwakẹ́mi Sọ́lá aya Olúgbénga ìyá àti wá tọ́pẹ́ dára lọ́pọ̀lọpọ̀ ó ṣe rùkútú lọ́mọdé ó ṣe rọ̀gbọ̀dọ̀ lágbà ó kúrú mọ́nú ọ̀ obìnrin ọmọ ìdàràdàrán yọmọ tílẹ̀ ṣífìlà òyìnbó nù ìdàràdàrán kan yọmọ tílẹ̀ kó gbèkúrú ọmọ jẹ ọmọ akínhùn lámòsí ọ̀rọ̀ kọ̀ yọ̀dà òsìkè mú yọ̀dà bọ́ọ̀tún ní rírúlé rẹ ọmọ ilé ó pọ́n mi lé ọ̀rẹ́ kẹ̀kẹ́ kó hun ẹ̀ṣọ́ rọ̀ sí ńlẹ́ o ọmọ àmọ́ ṣe bọ́ọ̀ níjogún ọmọ kẹ́pọ̀n róró ọmọ eléyìn kùnlé àdéwúre ẹ̀yìn gangan lọmọ ọlọ́sẹ̀ bàtà kééró kálọ kábọ̀ lúgbọ̀ ọ̀sẹ̀ òórọ̀ ọmọ ọlọ́sẹ̀ bàtà kééró kálọ kábọ̀ lọ́jọ́ òsinmi òkú oríire òní ọlọ́jọ́ òbí ọdún yóò wá ní ìjà ṣe mọ fún ọ nítorí ọdọọdún ńlá rórógbó ọdọọdún lèrú wá ń wà kọ́ba òkè jẹ́ ká lè rí ọ pẹ́pẹ́pẹ́ ká tún lè bára wa yọ̀ lẹ́ẹ̀mí Dr. Tèmítọ́pẹ́ Fọlárànmí ó ní ń kí ọ dáadáa Mrs. Olúlọpẹ́ Olúbùnmi Àjàyí wọ́n ní kú òjijì ò ní gbà ọ́ láàrin wọn Mr. and Mrs. Olúbùnmi Àjàyí àtàwọn ọmọ wọn ni wọ́n pe èmi Ọ̀gẹ́fìlà Ayọ̀dèjì ọ̀jọ̀gbọ́n akọrin kéwì ìpèdè bí ẹni jẹ̀kọ yangan sórí aago láti bá wọn ṣe yìí fún ọ ọlọ́jọ́ òbí àṣeyìí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí.